mẹ́wàá náà wọ̀ ìmọ̀ gbé sáà ní méjì jẹ mọ́ bí ẹ bá mi kí bàbá yìí ọkọ̀ mọ́kà o. ẹ láwọn ọwọ́ ìtẹ́ yẹn á dáa owó gbajúmọ̀ ní hánápò ìyá mọ̀ rí náà mọ̀ nílò àlábà yẹn á sì dáa ẹ rí ẹnkì yẹn rì kàn mọ́ lọ́mọ afẹ́ ọmọ alágbà owó àmọ́ ẹ lẹ́yìn tètè mọ̀ ibi ọmọ akàbàdé náà ọmọ ìmú ẹ̀jọ́ ẹ̀ lẹ̀ ọmọ ọgbà ike lọ́wọ́ ìgù á dáa fẹ́ oníṣoko jáde oníṣìlẹ̀tẹ̀ á dáa fẹ́ ibi èmi gbé ilé tèmi ló ọ̀bẹ̀ yẹn àjọ gbélé alájà tó bá mọ̀ sí alájà ṣáká á dáa ọkọ mi ní ògùn náà àdá èyí lọmọ kékeré èyí lọmọ wẹwẹ ìwẹrẹ èyí lọmọ kòtò régelete èyí lọmọ kí gbogbo jì kí fọkọ ìyá ẹ fọlí ká máa ṣe aláàfin ọkọ mi wọn ni mo kí ẹ ọkọ mi wọn ni mo kí ẹ gbogbo olórin pátápátá á dáa fóni àríná rílò kò ṣeé ṣe òní kàn wá ẹ rí èmi máa ń ṣe kinní kan o ó ti wọ̀ ná ìná ni ló ti wọ̀. àríyáde ẹgbẹ́ mi ẹ̀kọ́ ni àríyá ìjó ọdún ọmọ ẹ̀mẹ́gbò tẹ̀kẹ̀tẹ̀ gbogbo yẹ máa bọ̀ ọ́. àríyáde ẹgbẹ́ mi ẹ̀kọ́ ni àríyá ìjó ọdún ọmọ ẹ̀mẹ́gbò tẹ̀kẹ̀tẹ̀ mo pè yín ẹ máa bọ̀ wòran à ń dúpẹ́ ọdún tuntun bá wọn sáyọ̀ ọba ní sàlàáfíà ọpẹ́ ní bọba ọ̀gá ògo à ń dúpẹ́ ọdún tuntun bá wọn sáyọ̀ ọba wọn sàlàáfíà ọpẹ́ ní bọba ọ̀gá ògo kálukú ẹ̀rí tówó ṣe ọlá Olódùmarè kálukú ẹ̀rí tówó ṣe ọlá Olódùmarè ọmọ tuntun àbí ìró àbí iye ọ̀pọ̀lọpọ̀ dùn aṣojú wa. A kí gbogbo wa ní ọkùnrin lóbìnrin ní gbogbo ibi tí a ní àǹfààní àti máa gbọ́ra wa àti máa wò wá ní orígun mẹ́rin àgbáyé ní Efura TV ní kí n pé kẹ́kù dédé wòye orúkọ tèmi ní Ọlásopé Sùláìmọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí baálẹ̀ Efura káfàtà mo kí yín o pé ẹkú ilé wọn ní ẹkú ilé ló yàrá ilé ẹ̀ka àbọ̀ ló yàrá ọ̀nà ẹkú ọjọ́ mẹ́ta náà là ń kíra wa tá a bá ti ríra wa ti pẹ́ bẹ́ẹ̀ bá ní àǹfààní àti máa wo ojú àwòrán mi tẹ̀sí rémi náà ń bí gẹ́gẹ́ bí oléré ìtàgé tí gbogbo èèyàn mọ̀ sí sinimá Ọlásopé Sùláìmọ̀ ní kí yín à ń fi àsìkò yìí náà sọ fún gbogbo ilé pé àtòjú tó wà lọ́kùnrin lóbìnrin pé à ń gbé ẹgbẹ́ kan jáde tuntun nílùú Ìsakete tẹ́gbẹ́ yìí sì pa gbogbo Wèmí Plateau papọ̀ kí ni ẹgbẹ́ náà ní àjọṣepọ̀ àwọn òṣèré olórin oríṣiríṣi olórin tó kò jẹ́ ègùn òyìnbó ló fi ń kọrin ni kò yọ hip hop lẹ̀ àwọn tí ń ya sinimá kò yọ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni kò yọ àwọn tí ń ya nǹkan bí artist printing artist àwọn tí ń ya nǹkan sínú bọ́ọ̀dù àbí lára alé kò yọ wọ́n sẹ́yìn bákan náà ni kò yọ eléré àjàngbòde oríṣiríṣi orin tó bá ti lè máa kọ àpapọ̀ gbogbo olórin náà àwọn ni wọ́n ń gbé ẹgbẹ́ náà jáde ní òní nílùú Ìsakete tó a ní àǹfààní àti máa kojú àwọn gbajúgbajà òṣèré ńláńlá lórílẹ̀‐èdè Benin bí ìlú mọ̀ọ́ká àwọn olórin nínú onífújì nínú alápàlà nínú àwọn eléré àjàngbòde àti nínú àwọn olórin ègùn máṣẹ lédè ègùn ẹfún mínísítà ìròyìn ni tó ẹ ní àǹfààní àti a tún wá ní àwọn àlejò pàtàkì tó jẹ́ bàbá abíyẹ́gẹ́ bí alátìlẹ́yìn àwọn tí wọ́n fọwọ́ sí pé ẹ̀yin amúlùdù ihun tẹ́ ń ṣe yìí inú tàmọ́dún àwọn tì í lẹ́yìn ẹ máa nìṣó kọ́lọ́hún má jẹ́ òkú ẹsẹ̀ òkú wọn kó má rẹ̀ wọ́n ẹ ní àǹfààní àti pàdé kọ́kọ́ gba àlejò pàtàkì tí kọ́kọ́ bá wọn tí ó bá yín sọ̀rọ̀ ẹ kú gbádùn ẹ wá nǹkan kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé nǹkan mò ń bọ̀ wọn ò tí ì dé. ẹ káàsán bàbá wa. ẹ káàsán. ẹ dárúkọ yín fún ará ilé. èmi ni Haji Ibrahim Àtàndá Alápàlà àròlé Àyìnlá Ọmọwúrà ní gbogbo Benin Republic. ẹ káàsán ẹ jọ kí ni ohun tá à ń ṣe níbí lónìí. ẹ ṣe gan nǹkan tá à ń ṣe lónìí ò kọjá pé gbogbo àwọn olórin Wèmí Plateau ta ní everybody ń ṣe ọdún ọ̀tún ṣe òsín ṣe
àwọn ìṣọ́ ọmọ ń ṣe ọdún àwa náà a ní àfi káwa náà ká parapọ̀ lónìí. Ìparapọ̀ náà kì í ṣàwọn olórin nìkan la wà ń bí. Ìjókòó tá a jókòó lónìí onítíátà wà ń bí. Olórí onítíátà ní Ọlásọpé Sulaiman, àwọn ni aṣíwájú onítíátà ń bí tá wà ń bí. Bẹ́ẹ̀ ni àwọn tí ń ya àwòrán sí ara gànà wọ́n wà láàrin wa. Ẹni tí ń gbẹ́ igi gbẹ́ ère wọ́n wà ń bí. Tó ní nǹkan táwọn ìjọba ń wá pé a gbọ́dọ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà. Bẹ́ẹ̀ sì ni eléré ègùn Màṣẹ̀gùn wọn wà láàrin wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nǹkan tí ìjọba ń wá òun la kó jọ pọ̀ síbí lónìí tá à ń ṣe. Pé ká ní ẹgbẹ́ náà, wọ́n ní ká mọ bọ́wọ́ rìn lọ. Àìbọ́wọ́ rìn ni máa ń jẹ ọmọ ejò níyà. La fi para wa papọ̀ pé ká jọ wà pọ̀. Nǹkan tí ìjọba ń fẹ́ nìyẹn, la ní ká papọ̀ lónìí, ká gbé kíní náà ráńpẹ́ lónìí náà, ká mọ gbé lọ. Wèmí Plateau láti Àjàṣẹ́ fi kọjá sí Kétu, Ìfọ̀yín, Pòbẹ́, Àjàwẹ́rẹ̀, nǹkan kan ká mọ gbé kíní náà lárugẹ. La fi bẹ̀rẹ̀ ní Ìsákété lónìí. Ọ̀dà ẹ káàbọ̀, kí ni ìmọ̀ràn yín fún gbogbo aráalé àti gbogbo ojú tó ń wò yìí? Ìmọ̀ràn mi fún àwọn aráalé ni pé nǹkan tá a bẹ̀rẹ̀ kí wọ́n mọ fún aládùúrà ń díẹ̀. Kí Wèmí Plateau àpapọ̀ Wèmí Plateau àwọn olórin náà àti onítíátà àti gbogbo àtàwo bí kógo wa kó búyọ̀ ní àpapọ̀, kó kìkì wa kó kàn káàkiri àgbáńlá yìí. Àwọn tẹ́ ń fẹ́ sọ mẹ́ẹ̀ ni pé kí gbogbo wọn papọ̀ Kí wọ́n papọ̀ sójú kan. Wọ́n pẹ̀ ẹlẹ́yàmẹ̀yà elémọ́-ńlémọ́ aláfẹ̀ ńláfẹ̀. Ọ̀dà ẹ ṣeun. Àdúrà fún gbogbo àwọn tí ń wò yìí. Àdúrà olè fẹ́ Àdúrà tí mo ṣe fáwọn iléeṣẹ́ ìfura. tí mo ṣe fún iléeṣẹ́ ẹ̀fura náà ni pé wọ́n kú fẹ́. Mo pè wọ́n sì dá wa lóhùn, wọn ò gbowó lọ́wọ́ wa o. Wọ́n wá tìfẹ́tìfẹ́. Mo wá kí olórí ẹ̀fura program náà Ọlásọpé Sulaiman, gbójúgbójú ò ní gbójú lọ́wọ́ yín, gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ ò ní gbẹ́sẹ̀ lọ́wọ́ yín, gbágbágbá ò ní gbapá lọ́wọ́ yín. Gbogbo àwọn olórin náà ní Ìsákété tilé toko, gbogbo Wèmí Plateau láti Kétu gbà wò. Nǹkan tá à ń fẹ́ kọ́lọ́hún ṣe fún wa, Ọlọ́run á ṣe fún wa. A ti rí ọdún yìí ṣe, àìnímọ̀ ṣe òmíì Ọlọ́run bá ò ní gbé bá wa o. Ọlọ́run bá ò ní fi àìsàn há wa mọ́lé. Àwọn tí sì ń tì wá lẹ́yìn tí wọ́n wà pẹ̀lú wa ń bí bàbá wa Sojínú Tìjání tí wọ́n pè ní Monsieur le Maire àti bàbá wa Adéwùmí Moniru Fatayi tí wọ́n ń tì wá lẹ́yìn. Ọlọ́run dákun mọ́ ṣàbá wa tì wọ́n lẹ́yìn Ọlọ́run bá wa tì wọ́n lẹ́yìn. Ibi tá a sì jókòó sí ìta gbé ń ṣayẹyẹ náà onílé iṣẹ́ yìí dákun Ọlọ́run bá mọ́jì ó rà padà sí ibú. Gbogbo àwọn náà ta sì wọ́n bí owó la fi jókòó síbí wọ́n ṣàìrọ̀jò owó fún Ọlọ́run bá. Àwọn bàbá tó sì wà láàrin wa àtàwọn ìyá tó wà láàrin wa dákun Ọlọ́run ikú tó yá ọ̀rọ̀ mọ̀kànjú pa wọn lọ́wọ́ wa. Gbogbo àwọn tí sì ń wò wá ní káàkiri gbogbo àgbáńlá ayé wọ Ọlọ́run dákun ní Gabon ni l'Abidjan ni lájò ní nǹkan tí wọ́n fẹ́ jẹ ní wá jáde kẹ́ mọ́ ní nǹkan tó jẹ wọn. Gbogbo apáta gbogbo Amẹ́ríkà bí tó ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí dákun Ọlọ́run bá fi oore lé wọn lọ́wọ́ ó sì fi lé àwa náà táwa ń bí lọ́wọ́ kò jẹ́ bó ṣe jẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́. Tó bàbá wa ẹni tí àwọn olójú àwòrán yìí náà ni àwọn ẹni tó jẹ́ aṣojú eléré ègùn ní orílẹ̀-èdè ládùúgbò Ìsákété àbí ní Ìsòkú Àfọ̀njí Ìsákété ni ní Ìsákété lápapọ̀ ẹni tí ó jẹ́ aṣojú àwọn olórin ègùn. Wọ́n pọ̀ rẹpẹtẹ o ṣùgbọ́n tó jẹ́ aṣojú wọn báyìí tí ń gbẹnu gbogbo wọn sọ̀rọ̀ rẹ̀. Ẹ dákun bàbá wa kí ni orúkọ yín? Orúkọ mi ni Àjànàkú Mùsínú Michel. Àjànàkú Mùsínú kò mú mi Michel. jẹ́jẹ́ o má mú mi jìgbẹ́n. Ok, irú orin wo lẹ̀yin máa ń kọ? Orin Màṣẹ̀lẹ̀ ni máa ń kọ. Màṣẹ̀. Ẹ dákun ẹ bá wa sọ lédè ègùn báyìí. Tí n bá mẹ́gùn yẹn sọ dáadáa màá máa sọ ẹ bá correct mi. Gàmí dán nẹ́mí náà yín. Nọ́yìn Mùsínú Michel di Àjànàkú. Bon, ntọ́pẹ́ náà jìwé yẹ̀wé. Dọ̀ àìsínsìn dé mìsín ìmọ̀ ayé àìsínsìn yẹn kan. Àìsínsìn dé yan gbọdọ̀nù dọ́pọ̀ ó ní àìsín wẹ̀ mìsín. Ntọ́pẹ́ náà jìwé yẹ̀wé. Dọ̀ àìsínsìn ọmọ yín mi nù kó tọ́ lẹ̀ tọ́ kẹ́dẹ́. Nù kó tọ́ de pépé bí ayin ní àìsínsìn wẹ̀. Mẹ́nu pàtí, mẹ́nu tẹ́yàtì nọ, fíìmù nọ, mẹ́pọ̀ ẹ̀gọ́ mi dé tó pọ̀ gbọdọ̀ náà mẹ́pọ̀ ní dọ́pọ̀. Kó tó sì gà báyìí Ìsákété tó lọ ní dọ́yàn bọ̀ Wèmí Plateau lẹ̀ pọ̀. Ouais, mi dodo mi asan bo zero teto egbe. Bo mi wa vive jiwe yawe. Ni wa golo na mi na londo singa bulada. Ya ka so bulada to ko Jesus Christ Nazareth. Amen. Ẹ mi na do lo gbe mi don de ko o de to han ji lo don. Ai nemi na Nde na do na me ke hanji to atin pato te ati no film no. Nde yan do ai we ndo. Ni ma o do ve
yẹn wà mí gbọ́ àlọ́ tó pọ̀ bọ́dọ̀ sì ká báyìí ná ndó mọ̀tẹ́ tó lòdò kò sí ẹ̀ gànjí bọ́dọ̀ jẹ̀ mí. ó ẹ káàsán ògbóni. ó ẹ káàsán. ẹ bá mi dárúkọ yín fún gbogbo ara lẹ. èmi ni Ìgè Simon nílùú Àgàdà Ìhúnmẹ̀ Ìpèjìlẹ̀. abẹ́ àti ìsakete. Ìsakete ni gbogbo bẹ́ẹ̀. ẹ dákun irú orin wo lẹ́yìn máa ń kọ. èmi máa ń kọrin Àjàgbòde wọ́n sì ń kọ kéréjì. orin mi pọ̀ èmi máa ń kọ ìyẹn nǹkan àmọ́ kíní ìyẹn àti ọ̀chẹ́ ènìyàn sìn iná mi dùn sí ní pé pọ̀ jù. a ti ń gbé pé lálàájì sìn ti pé aláàjì bùrẹ́ mọ̀ kò ṣe bá a gbé kò ṣe bá a kójọ kọjọ àmọ́ ọlọ́run owó dìde gbé kí iná dìde gbogbo ẹsẹ̀ ìlérè jọ bí ènìyàn sìn iná mi dùn pé kíní náà ń mọ gòkè atọ́ ń bẹ ọlọ́run fún ó sì gbẹ̀mí tútù sínú ọ̀bùjọba fún ó sì tọ́ gbéni sókè ní ọba gbéni sókè sìn irọ́ adòlí ìlílá rẹ̀ torí ìjókòó sí bí ènìyàn ìyá ìjókòó ènìyàn ìjókòó yìí lẹ ọlọ́run wọn sì gbé yìí náà kan ní ọwọ́ gbogbo oní ó wá ẹ̀tọ́ ní ó wá gbogbo oní ó jẹ́ oní ń gbẹ̀rẹ̀ ìyẹn ń gbẹ́gi orí iṣẹ́ ọwọ́ eríṣiríṣi àti oníhun ṣíṣe náà pàápàá òmíràn ó jí hun òbílẹ̀ gbogbo ẹgbẹ́ náà ló wà ní ẹ̀rí gbogbo ọgbó oní ó kù èyí kọ̀ ìwà ọlọ́run ṣe wọn á wá àwa ọ sì wá bí ènìyàn sẹ́yìn ìròyìn ayọ̀ ní máa jẹ́ fún nítorí pé ọdún ilé ayọ̀ ṣe mo rí pé ọdún náà yàtọ̀ ní gbogbo ọdún ilé ayọ̀ ti ń ṣe nítorí ìjókòó ìwà ewu mo rí pé ọdún ńlá kan lọ́dún yìí jẹ́ ó jẹ́ pé ọjọ́ ọdún ọ̀sìnkò ònìyàn máa bù kásìkò lọ́jẹ́ àkàsí rere. ẹ̀rọ bàbá wa Ìgè Simon. ẹ dákun ìmọ̀ràn ẹ ṣe máa gba àwọn yòókù gẹ́gẹ́ bí ọlọ́rin Àjàngbòde àbọ́lọ́rin yòówù ọjẹ́ irú ìmọ̀ràn ẹ ṣe ní a máa gbà wọn. gbogbo ọ̀wọ́ ọlọ́rin ìwòwò ọjẹ́ ìmọ̀ràn tí kíní kàló tó kù nítorí mo rí i pé a ti péjú pẹ́sẹ̀ bó bá kó nìyẹn kẹ́lẹ́ ọ̀wá bí néré àṣà àbílẹ̀ ẹ̀sìn kọ́tọ́pọ̀ ojú ọ̀wọ́ yẹn àwọ̀ yẹn ká múra ní tí bàbá délé á ní fẹ́mi wọ́jọ́ fún wọn ní ọ̀gá tiwọn fóníkálukú ọ̀nà ọ̀gá tẹ fóníkálukú ọ̀nà ọ̀gá tẹ̀lé fàápàápàpọ̀ ọ̀bùlẹ̀ tí ìwé ó yí àmọ̀ràn mi yẹn mo rí rẹ̀. ẹ jọ ẹ káàsán brọdà wa. ẹ káàsán o. orúkọ yín àti eré tẹ̀sí. kẹ́ńpé sí Emmanuel akọrin ní ìlú Ìzímọ̀ Tọ́ba system. Tọ́ba system. ẹ dákun kí ni àti púpọ̀ yẹn ti sọ̀rọ̀ ohun tá à ń ṣe ń bí lónìí kí ni àfikún sẹ́yìn náà lè fi kún. ok yẹ́dọ̀ nídọ̀ kó bẹ́nu mẹ́ ọ mẹ́tọ́ gbẹ̀gbẹ̀ gbé yìí náà do. tọ́rọ̀ bá dùn yàn èdè ìlú ẹ̀ ni ó sọ. voilà náà do tọ́tí kó sí ògbé àìjíjọ́ lémi jíjọ́ tó fi ọ̀ dèdè yẹn náà fẹ́ kúrò náà dé mi dọ̀ pé màá ní gbọ́ àlọ́ náà mi náà àìjíjọ́ lọ ní yìnyín kan parce que nous yẹn dọ̀ ké mi bèrè bíbélò bọ́ ẹ̀ máa ń sàkété kílẹ̀ wé mi plateau ẹ̀ mi dọ̀ mẹ dé pépé lédè àjà gbé mi àyọ̀ gbé mi dé wé mi plateau lọ mẹ ọ màá ní gbọ́ àlọ́ náà yẹn náà nọ̀ pọ́kó tó mi pò yẹn tán ọ́ mà náà ó gà mọ́ mi ò mẹ́ ń yọ pọ́lẹ̀ màá ní bo náà mi sísí léyìí dọ́rọ̀ sí mẹ́kó ní mi kàbọ̀ sí mẹ́kó lọ lẹ́sùn yẹn mọ̀ dọ̀ ké òfin yé é sí èmi lẹ̀ náà màá ní gbọ́ àlọ́ náà mẹ́lẹ̀ bẹ́ẹ̀ sí. ẹ wá fi orin egbò kan kó má pọ̀ 1 minute péré kẹfì. èèyàn kòkòrò kanú máa kàn tọ́ ń gbẹ́ poro tó e mẹ́ kòkòrò kanú mọ́ kàn tọ́ mi ń gbẹ́ poro sàkété tó mẹ́ kòkòrò kanú máa kàn tọ́ yẹn gbẹ́ poro tó e mẹ́ bẹ́sì. ẹ káàsán brọdà wa. ẹ káàsán. orúkọ yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe. orúkọ mi ni David Ológbòjò Agbẹ́rẹ́ nílùú Yòókò. David Ológbòjò nǹkan méjì lẹ kópa yẹn David alágbára kan tó ń jẹ́ bẹ́ẹ̀ Ológbòjò tó wà mẹ́ bàbá egúngún irú èrè wo lẹ máa ń gbẹ́. èrè ẹni èrè opon fa èrè ìbejì èrè ẹni stati ìwẹ́jì gíná fún ṣe gbogbo rẹ̀ lẹ̀ ń gbẹ́ papọ̀ ní Yòókò. ẹ lè béèrè tẹ̀kọ́ mà. kò sí ẹ̀wúrẹ́ yín kọ̀ǹpilẹ̀ àgbẹ̀. ẹni ìwẹ́ ìjì gíná ó jẹ́ máa yọ fọ́ọ̀mù ìgbẹ́ ló bẹ́ẹ̀ dé wọ́n yẹ kẹlẹ̀ kó bàbá yín lẹ́ ń gbò ọmọ yín tó máa sọ pé kò jẹ́ yín pé ewé náà lé Ọlọ́run. ẹgbẹ́ tí wọ́n ń ṣe yìí kí ni tẹ́ ẹ rí tí
tínú yín fi dùn láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà gan àti pé pàápàá àrípénú yín dùn gbà tẹ̀síwájú látara. bẹ́ẹ̀ni ẹgbẹ́ dáadáa ló jẹ́ èmi náà mo ti ń gbóró bẹ́ẹ̀ sí ìyókù ohun tó ń rí àmọ́ ẹ ti rí báyìí. àmọ́ bàbá nọ́tọ́jẹ́ mi fàmí kọ̀dá lọ́jẹ́ aláàjì àwọn ló gbé mi wọlé pé ẹgbẹ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo là á lè dá mo ti ń gbóró ẹlẹ́yìn rí òun ọlọ́run ti tì mí débi ẹgbẹ́ náà kò máa lọ wájú. Kí ni ìmọ̀ràn yín sí gbogbo àwọn tí ń ṣe irú iṣẹ́ yẹn tó kù àbí òṣèré ni àbágbẹ́gbèrè irú ìmọ̀ràn wo lẹ ní fún wọn? ìmọ̀ràn yìí mo rí fún wọn sẹ́yìn ni pé bí ọ̀tún bá wá máa sọ fún pé sẹ́yìn iṣẹ́ yìí ń ṣe mo ti rí ọ̀nà àbáyọ ní ibì kan yòókù mẹ́pẹ̀ wọn náà wẹ̀ fún wọn rí wọn ẹ̀nà rẹ̀ yé ojú ibi mẹ́gbẹ́ni lọ ìlú wájú ìlú èmbò ẹ̀tọ́ lọ́rin olífújì díje gbogbo rẹ̀ tegu gbogbo rẹ̀ papọ̀ gbogbo ojú kan àjọ sọ papọ̀ mẹ́gbẹ́ lárugẹ gbogbo èmbò wọn yóò rí ni rí wọ́n mẹ́rin wá kúrà ìṣẹ̀ṣẹ̀ kí wọ́n bí bẹ́yìn kẹ́ẹ́ dé bẹ́ẹ̀ mẹ́lẹ̀ fún ojú rí ṣé ọ̀ntọ́nu ń ṣe ẹ̀bí wọ́n ń ṣe rí ẹ̀bí wọ́n ń tanra wọn bẹ́ẹ̀ wọn bẹ dé bẹ́ẹ̀ wọ́n gbé kíní yìí ó fìdí múlẹ̀. àdúrà kan fún iléeṣẹ́ ìfura. àdúrà mo rí fún wọn sẹ́ni pé iléeṣẹ́ náà kò ní jóná gbogbo agídí wọn ń ṣe ọ̀tún lósì ìyẹn fún gbé jáde ẹ ti ń bá wọn gbọ́ ojú sì ń rí yẹn kò lè wálẹ̀ òkè lọ́wọ́ yín máa lọ. ìjọ ò lè fẹ́ gbà wá lálejò ká ti wá wọ àwọn èrè tẹ̀ ti yà káyé lè rí. ìjọ kíjọ ìbá ti rẹ yìí kò síjọ yìí délé ìbá mi lè lákọọlù mọ ẹbẹ gbọngbọn. gbogbo lé gẹ́gẹ́ bí àdéhùn rẹ ti mọ̀ pé adájọ́ má sì àsọ̀rọ̀ má yẹ̀ bí wọn bá sọ̀rọ̀ kò jẹ̀dá ká wà á rí. mo ń bọ̀. ẹ káàsán àwọn gbọ́dọ̀ wá. ẹ káàsán olóòtú. orúkọ yín. Odúláwà àyíṣà ìmọ̀pọ̀lọpọ̀ èmi ni wọ́n ń pè ní àrólé ṣẹ̀fíwò àpèsè ọ̀la jagunmólú gbogbo onífújì. ókè a rí yín níbí ní àwùjọ àwọn eléré ìbílẹ̀ lẹ́gùn àti àwọn agbẹ́gibèrè báwo lẹ̀yin ṣe rí sí ìjọba yìí àti pé báwo ló ṣe ṣẹlẹ̀. olóòtú bó ṣe yẹ kó rí náà lórí bó ṣe yẹ kó wáyé náà ló wáyé gbà nítorí ẹlẹ́yàmẹ̀yà kò tó nǹkan tá à ń sọ yìí tí ṣọ̀kan ò bá ti sí ń bẹ̀ kémi ó gbé fún ṣọ̀kan káwọn ó gbé fún ṣọ̀kan kégun ó gbé fún ṣọ̀kan lálẹ́ fi díbi tá à ń lọ o ò bá àjò ní fújì kó o jọ mọ ariwo tó bá wà ní Kòtónú inú ẹgbẹ́ yìí ni kó wá ẹgbẹ́ yìí ni kó darapọ̀ pọ̀ nítorí pé gbogbo ìmí plateau náà ni ó kó gbogbo wa papọ̀ kò ní gbogbo nǹkan tó bá ti lè ṣe kò bá àjẹ́ kó ń pàtẹ́wọ́ ní ayé bá ti ń wù ẹ́ ẹgbẹ́ yìí ni kó wá ṣe. èyí já sí pé à ń fẹ́ ẹgbẹ́ yìí lọ́lẹ̀ lónìí. a fi ẹgbẹ́ yìí fi lọ́lẹ̀ lónìí. kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn onífújì tó bá kú àti oníwákà ní alápàlà ní. ìmọ̀ràn tó kù fún gbogbo àwọn onífújì tèmi gàfẹ́ sọ fún ni pé kí wọ́n má fi dágun la o nítorí a máa ń fi nǹkan wọn fi dágun la ni kí ni wọ́n ń ṣe ń bẹ̀ ló máa ń pọ̀n fún wa mẹ́ obìnrin tó bá ti tẹ̀lé ilé yẹn nínú onífújì tí ò bá ti tara ṣàṣà kó dára papọ̀ mọ́ wa tó bá yá yóò wá dùn. ẹ bá ń ṣàdúrà fún ojúlẹ̀ṣẹ̀ tó yẹ. a kí ojúlẹ̀ṣẹ̀ fúra tẹ̀kọ́mà ọlọ́run ọba ò ní jẹ́ kí kó bàjẹ́ èyí tó ti tò ńbẹ̀ ọlọ́run ọba ò ní jẹ́ kó rọ́ yóò máa tẹ̀síwájú lágbára ọlọ́run. ẹ ṣé ẹ káàsán búrọ́dà wa. olóòtú orúkọ yín. orúkọ mi ni Ìgè Elijah. àti rí Ìgè Símọ́nì gan wò báwo làwọn ṣe yẹ àti rí Ìgè Elijah Ìgè ti ń di méjìlá àdúgbò yìí o. ó dáa bẹ́ẹ̀ wọ́n ní kárìn kápọ̀ ní fi yẹ ni. àbẹ́rẹ́ lọ Ìgè méjì ló wà bí. ẹ dákun orin wo lẹ́yìn kan. orin tèmi ń kan ó yàtọ̀ sí èyí tí a ti ń sọ díẹ̀ orin mi ni a máa ń pè ní orin ẹ̀lódà. ẹ̀lódà. another system. ẹ̀lódà system. okay. ọ̀dà kí ni tí ó fà á tẹ̀yìn fi wà ní. gẹ́gẹ́ bí àwọn ará aṣáájú ti sọ náà wọ́n ní kárìn kápọ̀ ní máa ń yẹ ni ọwọ́ kan kò sì lè gbé ẹrù dórí làwọn àgbàlagbà wọn sọ wọ́n ní ẹ jẹ́ ká bá wọn sọ àjọṣepọ̀ àgbájọwọ́ la fi máa ń sọ̀yà èyí náà ló fà á la fi rí wò pé gbogbo àwọn tó jẹ́ nǹkan tí ń ṣe nǹkan àṣà ìbílẹ̀ ká para wa papọ̀ ká fẹnu ṣọ̀kan ká gbé ẹgbẹ́ yìí kalẹ̀ fún ìdàgbàsókè kì í ṣe tiwa nìkan o àti àwọn aráàlú nítorí ara bẹ̀ wọ́n kọ́gbọ́n àwọn ọmọ mi wọ́n ò rí nǹkan yóò wù wọ́n pé kíní yìí wù mí ẹ jẹ́ kí n máa ṣe ẹ̀kọ́ wà nù orin ẹ̀kọ́ wà nù eré tàgé táwọn yẹn ń ṣe tá a bá sì papọ̀ a lè mú nǹkan tó jọjú jáde nítorí gbogbo iṣẹ́ yìí náà ló nílò owó ó nílò nǹkan oríṣiríṣiríṣi ìdí èyí tá a fi papọ̀ síbí nìyẹn. ìmọ̀ràn yín fún àwọn tó kù.
gbogbo àwọn tó kù tó jẹ́ ọlọ́rin tó jẹ́ ayàwòrán tó jẹ́ onífíìmù tó jẹ́ gbogbo nǹkan tó jẹ́ nǹkan ìbílẹ̀ àmọ̀ràn wa ni pé kán súnmọ́ wa kájọ ṣe kó lè bá yẹ wá papọ̀. orúkọ yín brọ́dà wa. Orúkọ mi ni Abdulrazak. ẹ sọ̀rọ̀ sókè. Orúkọ mi ni Abdulrazak Elema. ẹ dájú olórí wo lẹ́yìn máa ń kọ àbí oníṣèjì? Oníwákà ni èmi láti ìlú Isakete. wákà Bẹ́ẹ̀ wákà sílámù àbí wákà wákà Islam ni. wákà sílámù. ok kí ni ìmọ̀ràn yín fún ìjókòó yìí? Inú mi dùn gan fún ìjókòó tí a wà lónìí because mo ti ń wá irú ìjókòó yìí kó wáyé ó ti pẹ́ torí àwa tí a dìde ń sìn tá a fẹ́ máa tọ́ láwọn àgbàlagbà lẹ́yìn ó kù díẹ̀ ṣùgbọ́n mo rí i pé bí ìjókòó yìí náà bá tò àwa tá ń bọ̀ lẹ́yìn náà á jàǹfààní ẹ̀ lójú nǹkan tí. kí ni ìmọ̀ràn yín fún wọn ní wákà tó kù? Ìmọ̀ràn mi fáwọn oníwákà tó kù náà ni pé wọ́n ní kárìn kápọ̀ ìyẹn ló ń yẹ ni ṣùgbọ́n àwọn nǹkan bà wá jẹ́ nù Isakete a kì í fẹ́ gbà fúnra wa tí a bá sì gbà fúnra wa yóò máa kù díẹ̀ díẹ̀ náà. Ìmọ̀ràn mi fún wọn ni pé kán tètè súnmọ́ àwọn àgbàlagbà ká lè jọ gbé kó lè bá a dókè. Mo ṣàdúrà fún gbogbo àwọn ojú tó ń wò mí, ojú tẹ́ fi ń wò wájú náà ní fọ́ àwa náà tẹ́ sí ń gbúrò rẹ̀ ọmọ aráyò ní gbóhùn lẹ́nu wa. ẹ káàsán o ìyá wa. ẹ káàsán o ẹ kú dédé wò yìí. olóòtú. orúkọ yín mà? èmi ni Sẹ̀líátù Àwẹ̀ní eléré àjàgbòde ọmọ babaláṣẹ. ọmọ aláṣẹ àti rògbò kọ́ òun gangan ọmọ àfi rògbò ṣèkún òun gangan ọmọ abẹbí sínú kan jẹ ìwọ̀n tí ìdébẹ̀ ẹ jẹ́ kí n gbé yín lọ síwájú. ẹgbẹ́ mi lárugẹ. Màámi ẹ dákun kí ni ohun tí à ń ṣe ń bí lónìí? a wà ní àpéjọ olórin àwa olórin gbogbo kọ̀ǹpilẹ̀ Wèmẹ́ Plateau a wà ní inú àkójọ pé kó lè yẹ wá. ok ẹ dákun màmá àdúrà fún gbogbo ojú tí ń wò yín àti ìmọ̀ràn tẹ́ ẹ ní ní ráńpẹ́. àdúrà fún gbogbo àwọn ojú tí ń wò wá mo kí wọn wọ́n kú ayọ̀ wọ́n kú dùnnú kọ́lọ́run jẹ́ kí ká ṣe pẹ́ ká ṣe jìnnà. mo tọrọ fún gbogbo wọn pátápátá ojú rẹ oníwòwò ojú rẹ ó wà wọn náà yóò sì mọ wà wọn náà pàtàkì jùlọ Alhaji wa Ibrahim lọ́hùn kó bá wa lọ́ra ní oníkálukú wa kí wọ́n pẹ́ fún wa gẹ́gẹ́ bí wọn ti ṣe kọ eré ọmọdé tí wọn kọ tàgbà èyí tá a dáwọ́lé yìí náà Ọlọ́run jẹ́ kó yọrí sí rere ká mọ̀ pé orúkọ wọn níre Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa àkójọ náà kó tún máa lọ òkè gbogbo ìjọba ìbílẹ̀ Plateau kí wọ́n mọ̀ wá eléré náà pátápátá gbogbo akámọ̀dín kámọ̀ ilé sí ni gbogbo àwọn tó sì kù lẹ́yìn náà ohun rẹ̀lẹ̀ inú tútù táàfin mọ́ kóra wa jọ Ọlọ́run ọba kó fún wa ṣe òkínú wa kó tutù àwọn tí ń bọ̀ kájọ kóra wa jọ Ọlọ́run èdè òyédè kó má wọ̀ wá òdúró ń bẹ̀ o. tó ẹ kúrò lẹ bàbá wa ẹ dákun ẹ bá ń dárúkọ yín fara lé. ìyá máa jẹ́ Alhaji Tijani Monsieur le maire olúwa ló wí. Monsieur le maire ẹ kúrò lẹ bàbá. bọ́ọ̀lẹ̀. ìdédé eré wú lọ́sàn-án o tí mo fi dédé eré yín níjókòó yìí ó yà mí lẹ́nu. ẹ jọ̀ọ́ ǹjẹ́ lè bá mi ṣàlàyé nǹkan pàtàkì tó gbé yín débi lénìí? wíwá bíi tèmi bíi ènù tèmi fẹ́ràn mísíkì jù onúbọ́délé mi ẹgùn méjìlá òbí ń bọ iṣu a máa gbọ́wọ́ mísíkì tòní ẹ bá rí mọ́tò mi lọ́ba kọjá á gbọ́wọ́ mísíkì ni mo á gbọ́ pé gbogbo ohun ń jẹ́ eléré ọ̀tún òsì láti Wèmẹ́ títí làwọn Plateau wọ́n fẹ́ kóra wọn jọ fún ọmọ ìṣọdún àìmí náà gbẹ́dọ̀ ọ̀rọ̀ ni lọ́nkàn eré ògbóni ni àgbàlagbà náà eléré Isakete ìyẹn sọ mi mo lé ayọ̀ èmi náà dé bẹ́ẹ̀ máa wò pé wọ́n ń ṣe mú náà sí nǹkan fún a máa jọ gbé fún ọ ní ìjáde torí bí olú ẹbọ ti wọ ti pẹ́tẹ́rẹ́ la ọmọ Isakete pípa ti jáde náà eré àmọ́ gbé Ọlọ́run ò sì sọ pé ń wọ Ìsẹ́yìn lọ́lọ́run kọ sí àdúpẹ́ fọlọ́run. ẹ ṣeun bàbá àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ tí yín náà torí kò wọ́pọ̀ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ orin kó tó wá nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wá ń ṣe papọ̀
ẹ̀mí tọ́lọ́run fún yín ọlọ́run ò ní gbà báyìí àwa rí yín pẹ́ o ẹ dákun bàbá ìmọ̀ràn wo lẹ ní fún gbogbo àwọn òṣèré náà pátápátá. ìmọ̀ràn yìí mi ní fáwọn òṣèré ni pé bí wọ́n bá ń kígbe nàìjíríà àwọn ará èkó lómìnirin kan wọn mọ orin kan tó wà o ọ̀jẹ̀ mo fún jẹ́ owó wọn mọ orin kan tó ní àmọ́ àìnífẹ̀ẹ́ ra wa ń fẹ́ fọwọ́ gbogbo oúnjẹ ìlera nífẹ̀ẹ́ ra wọn bí lè kan bá pàtẹ síbi kan àwọn òkú máa bọ́ sí ọ̀tọ̀ kan á máa pẹ́ gan rẹ wọn ó wọ́ pòlú rẹ á sì máa gbọ́ kí ni ń lọ ibi wọn gbé ń kù sí fún wọn máa sọ pé ó kù síbi báyìí ó kù síbi báyìí ìlà gbọ́n náà gbogbo àforáyè lọ òkè torí ọba mọ̀ wọ ọdún ebu ẹ̀ mọ̀ ti ń kọrin yìí ń tọ́wọ́ yìí wọ́n gbọ́dọ̀ tó máa sọ gbogbo bí wọ́n bá ń gbọ́ Àyìnlá níṣe àwọn gbọ́dọ̀ tó máa wá Sàkété mọ́ mu lọ àmọ́ ìgbìfẹ́ òsì gbogbo olówó wọn Sàkété wọn bá pẹ́wọ́ jókòó ìsẹ̀yìn àṣírí ni wọ́n máa pè wá pàṣípù jókòó tẹ́lẹ̀ àwọn olówó gbọ́dọ̀ wá bí wọ́n máa wo àwọn Ìlọrin náà ìrújọ́ yìí ní tẹ́lẹ̀ apá tẹ́lẹ̀ ní kálukú wọn abọ́ síbi àwọn máa bọ́ làwọn máa gbọ́ pé ń ṣe òun sí làwọn máa mú fótó ní kálukú fún àwọn mọ́tò tí èlò bọ́ ìjọ kan mọ́ ṣe mẹ́ ọlásìnbọ̀ ṣá ìpowó kan àwọn kan. ẹ ṣé ọ̀wá tó ẹ ṣé àtúmọ̀ àárẹ̀ yìí bá mo dúpẹ́ pé. ẹ kúrò lẹ́wọ̀ wa ọ̀rẹ́ olóòtú ẹ kújọ́ mẹ́ta ọkàn pẹ̀lú tí n bá ṣiṣẹ́ nǹkan ni ó kìlọ̀ ọmọ onímọ̀ràn òjò gan. màá lọ gba owó. ọmọ ọlọ́tí oṣù bẹ́ẹ̀ni ọmọ àkàbàdé náà lákọ̀ọ́hún bẹ́ẹ̀ni ọmọ ràkàdé ní kábíyèsí o ọmọ ẹ̀mú ẹ̀jọ́ ẹ̀. bẹ́ẹ̀ni ẹ lọ títí lọ délé ẹ ṣeun ojú ìran balẹ̀ fúra náà ni. bẹ́ẹ̀ni ojú òní tì yín àmì bàbá. mo yẹ ẹ̀ka náà kò ní gbé yín lọ o àmì ní àkàyàn fúnlé ọmọ ọ èmi ni wọ́n pè mú ní owó fàtáyé lọ́gbọ̀n náà mo ti bàbá yà gan ní ọ̀sán Sàkété kọ̀ọ̀fì eré náà wọ́n sì mú kalẹ̀ iṣẹ́ tìgbà náà mo sọ pé Alhaji Ibrahim sẹ́yìn àfẹ́ ló lóun lè pò mọ́ bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ ní sẹ́yìn wọn ló ṣokùnfà ẹ̀mí fún wa dédé ètò àbúrò ní ṣe fẹ́mi àìtọ́padà àtọ́jọjọ́ rẹ̀ àjọ ń kọ́ sẹ́wọ̀n àjọ ń jẹ àjọ mọ̀ wọ́n fà mí lọ pé ibi ènì. irú ìmọ̀ràn wo lẹ ní fún wọn àti gbogbo àwọn olórin tó kù. mèsì lómi ti ṣàdúrà kẹtẹlẹ rí fún Alhaji Ibrahim bójí àwọn yóò wọn ká Sàkété wọn bá gbé Ọlọ́rin gòkè tẹ́lẹ̀ rí lẹ̀ wọn ò lè sí ààyè wọn wọ ẹni ẹ̀bẹ̀ àmọ́ yọ sí bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ yìí gbogbo láti àníyànjú àlòkè pẹ̀lú àṣẹ Ọlọ́run. gbogbo àti tó bá lọ òkè wọn ní wáyé náà ti. àmín ya Allah. ẹ bá ń ṣàdúrà fún iléeṣẹ́ ìfura. iléeṣẹ́ ìfura iléeṣẹ́ líla ni iléeṣẹ́ náà lè jóná èyí lẹ̀ síwájú à ń darí iléeṣẹ́ náà àṣìṣe ọ̀lẹ́ báyìí o ọmọdé wọn yẹ fún yín gbogbo ẹ bá ṣe gbogbo ẹ bá ti bá sọ sí a máa jẹ bẹ́ẹ̀ náà ètò àtúntò ọbẹ eléré gangan lè náà tọjẹ èsèré gidi la tọjẹ kò sẹ́ni kò mọ kẹkọọ máa lẹ yìí orúkọ yóò lè parẹ́. Alhaji àdúrà fún iléeṣẹ́ wa. èmi ti mọ̀ pé bóyá mo jó owó mo rí i pé bóyá ajá àṣẹ òṣèlú mi lọ́fàlẹ̀ fún ní ìṣàdúrà iléeṣẹ́ ìfura ò ní dàrún kò ní jóná kò ní tí òkè lẹ́mú sí òkè ní wọ́n máa lọ ẹni ṣe tí ẹni ṣe tẹ kò láṣẹ títọ́ lọ́wọ́ ẹ̀yin náà wá gba yìí ẹ di àdìgbàjúmọ̀ ọlá àwọn oníṣẹ̀ṣe ọlá àwòlàwàlà pàtó ọlá bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ lọ́ba tán. arókè òkè lọ́lá yín máa lọ ìhun yá máa lọ ìlú kan mọ́ òun lọ ń ṣe fàájì bí pátápátá yìí ọgbọ́n yín ìmọ̀ yín ẹ lé sí gbogbo yín ẹ sì jọ ọwọ́dì rẹ ẹ ní dín ẹ mọ́mọ́ lé sílẹ̀ nítorí wọn ní oníkàtó ìjọwọ́dé ẹ mọ́mọ́ lé sílẹ̀ ẹ ní dín yẹn rí ṣe o bùkù ò ní kàn yín o iléeṣẹ́ náà kò ní jóná o pàtàkì jùlọ iléeṣẹ́ ó wọ lùwọ́ bí ọmọ aláṣẹ bàbá wọ yóò gbé iléeṣẹ́ rádìó sílẹ̀ ìlú wọ ń ròkè náà rẹ̀ Àjíbọ́lá Hassani ọmọ aláṣẹ Jírògbó. ṣé pé ẹ̀jẹ̀ mi ni wọ́n. bẹ́ẹ̀ ni ìyá ó gbé iléeṣẹ́ kalẹ̀ síbẹ̀ òkè lọ́lá wọn máa lọ mo kó o bẹ mo darí sọ́dọ̀ fún bàbá ẹgbẹ́ mi ọmọ ìyá fẹsọ ọwọ́ rẹ̀ rókè àbùkù oníkan láyé ọmọ rí ṣe agbára Ọlọ́run gbogbo wọn iléeṣẹ́ wọn dá sílẹ̀ Sàkété bí èyí
ẹkún ní máa jẹ́ kálukú ọmọ àfọkùn ọmọ ṣeéṣe lẹ aṣíwájú ìran ti jẹ wọn ní dọlárẹ yìí ẹ á dáa. pátápátá orílẹ̀-èdè Benin